Ní odò ọwá
Ẹ káàbọ̀ ẹ kú ojúmọ́ o gbogbo ìgbà tí ẹ bá rí fọ́nrán yìí ẹ má bínú wípé Oriki ni mo fi wọlé. Bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì, ó ṣe kókó, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ara àwọn ohun tó ti sọnù láwùjọ wa nílẹ̀ tó mọ́ lónìí òun lélẹ́yìí, tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ gan kán mọ irú ẹni táwọn jẹ́ àbí ibi tán ti wá. Ẹwà rẹ lómi yóò kọjú sílé bàbá ẹ̀ báyìí, yóò mọ ju òkú àwọn ògúlùtù ńláńlá bàǹbàǹbà, yóò mọ jù síbẹ̀, yóò mọ babẹ̀ jẹ́. Torí pọ́n ti fẹ̀sìn ẹ̀sìn burúkú, ẹ̀sìn orí burúkú tí wọ́n gbélé wọn lọ́wọ́, wọ́n ti fi dí wọn lójú, wọ́n ti fi kólà káyé wọn lọ. Nígbà tí ò mọ Oriki ẹ̀, ayé ìgbà kan tá à ń dàgbà, ohun tó máa ń sọ fún wa, tó máa fi ń kọ́ wa, pàápàá jùlọ ìwọ tí Elédùmarè bá jẹ́ kó láǹfààní tó láwọn ìyá tó jẹ́ pé wọ́n mọ Oriki ilé bàbá rẹ̀, tó jẹ́ pé nígbà míì tó bá ṣe nǹkan báyìí tínú wọn bá dùn sí ọ, wọn ó kì ọ délé bàbá rẹ̀, tó ń jẹ́ kó máa ṣàpẹẹrẹ, kó máa yí ọ pé ohun tó ṣe ó dùn mọ́ wọn nínú, ó wú wọn lórí. Ó ṣeéṣe gan wọ́n lè sọ wọn pé bọ́n ṣe ń ṣe ń lé bàbá rẹ̀ nu. Nígbà tán bá sọ àwọn ọ̀rọ̀ yẹn tán, wọ́n wá fi Oriki tẹ̀lé. Bọ́n bá tún wá kí ọ tán, wọ́n wá tó kí ọ lọ lé títí wọn náà pé lọ́dọ̀ tàwọn náà o. So lélẹ̀ tó já sí pé gbogbo ara kìkì ẹ̀gún pé orí àwọn èèyàn fi jọ o pẹ̀lú ìwà dáadáa, ìwà rere tó wù í. Àmọ́ nínú àwọn Oriki ìdílé àbí ìlú tán bá fi ń kì wá lọ́pọ̀lọpọ̀ ìgbà, fẹ́ni tó bá lákíyèsí, tó bá ní làákàyè, ó ń ṣàpẹẹrẹ, ó ń sọ fún ẹ gbogbo ibi tó rúwé dé, tó ta gbòǹgbò dé, gbogbo ibi tí ó ṣeé ṣe kí ìran ẹ̀yà tó ti wá, yálà ó fẹ́ pè ní ọmọ Yorùbá ni o, ó fẹ́ pè lọ́mọ Otu Aji Ire ni o, ó fẹ́ pè ní ọmọ Oòduà ni o, gbogbo ibi tó rúwé dé, tó ta gbòǹgbò dé, tó ti wá, òun ló máa wà nínú Oriki ìlú. Ibi tó wù kẹ́ lọ tẹ̀dó sí, gbogbo ibikíbi tó wù kẹ́ ti ya wá kẹ́ lọ tẹ̀dó síbì kan. Nígbà tán bá kí ọ lórí, tán bá kí yín lóríkì ìlú yẹn, wọ́n á kí yín tó máa ṣàpẹẹrẹ ilé ibi tẹ́ ti wá gangan, tó ń já sí pé gbogbo ẹni tó ń sọ pé àwọn bàbá wa ò ní tàn, wọn nígbà wọn láwo, ẹ̀yin lẹ ń tanra yín o. Ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀, ẹ̀yin lórí yín ò pé, ẹ̀yin lòpònú ayírádà tẹ́ ẹ̀ mọ nǹkan tó kù. Adàgbàjẹ́ra òfù tí ń jókòó tí ń mọ iye nọ́mbà gbogbo ọkọ̀ tó bá kọjá lójú títì, ẹ̀yin lòpònú ayírádà torí yín ò pé. Nǹkan míì dẹ̀ wà, kì í ṣe pé wọ́n á kọ́ ẹ. Tó bá ti ní ìfarabalẹ̀, tó dẹ̀ ní ìwòye, tó bá ti ń gbọ́ àwọn nǹkan kan, pàápàá jùlọ nínú Oriki tán bá ń kí ẹ, ohun tó kọ́kọ́ ṣe kókó ni kọ́kọ́ wádìí pé Oriki tán ń kí ẹyàn ṣé tí ẹ ni, ṣé kìí ṣe pé wọ́n lọ yá Oriki olóríkì, wọ́n wá gbé fún ẹ, wọ́n fi ń kí ẹ. Torọ́pọ̀lọpọ̀ náà wèrè ni wọ́n, Oriki olóríkì ni wọ́n yá fún wọn. Nígbà tí wọ́n mọ̀ràn tán ti wá, tí wọ́n mọ bọ́ ṣe jẹ́, wọ́n mọ ibi tán fẹ́ kí wọ́n lọ, wọ́n lè yá Oriki olóríkì kan wá fi kí wọ́n. Ó ṣeé ṣe kan yá Oriki inú ìlú tí wọ́n ń gbé fún wọn, gbígbóga ibi lásà ti mọ̀, ibi ló ti dàgbà. Ṣùgbọ́n lè má jọmọ ọbẹ̀, àmọ́gà tó jẹ́ pé ìrankíran ẹ̀yà kí ẹ̀yà ni wọ́n Lóriki, wọ́n lè máa wá yá Oriki ìlú tó ń gbé yẹn kan máa fi kì í.
irú ọmọ bẹ́ẹ̀ ṣe é ṣe ó lè dàgbà o kó rò pé bẹ́ẹ̀ lòun ti wá kó náà máa wá ṣe apá gangan kó máa sapá gangan kó máa yan kọ́ńdúkọ́ńdú ó ti yé yín báyìí kẹ́rù máa ṣe bí ọmọ kó náà máa wá kó tí ò wá ní mọ̀ yóò wá kọjú sílé bàbá tiẹ̀ gangan torí pé kò mọ̀ yóò wá máa sọ ògúlùtù síbẹ̀ pé ó bá lè wó kó wó ó bá lè dàrú kó dàrú yóò wá mú ilé onílé yóò sọ dílé títí ẹ̀ yóò sọ dílé bàbá ẹ̀. Ohun tí mò ń gbìyànjú àti sọ ni pé ṣe rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ mo máa ń wo oríṣiríṣi nǹkan màá wá wo nínú àwọn ìtàn literature tá a ti kà sẹ́yìn torí mo fẹ́ràn literature gan láti kékeré mi mo fẹ́ràn bíi pé kéèyàn máa ka nǹkan ìbàjẹ́ Yorùbá nígbà tí Ọlọ́run ti ṣàǹfààní pàwọn náà pa tún gbọ́ Gẹ̀ẹ́sì ìbàjẹ́ Gẹ̀ẹ́sì mo fẹ́ràn kí n máa ka literature gan tí mo bá wá ti rò lọ tí mo rò bọ̀ máa wò pé injector kankan ti wà tí mo ti kà rí nínú literature tó ń ṣàpẹẹrẹ irú ohun tó ń ṣẹlẹ̀ yìí ó wá mú mi rántí ìtàn bàbá wa the gods are not to blame Ọlárótìmí ó wá mú mi rántí ìtàn yẹn náà pé mo ti fi ìtàn yẹn ṣe àpẹẹrẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú àwọn àkàwé àti àlàyé mi nígbà míì ẹ rántí Adérọ́pò bẹ́ẹ̀ ni ẹ rántí Adérọ́pò bó jẹ́ pé lóòótọ́ wọ́n jẹ́ kó yé wa pé ìtàn yìí bí ohun kan tí wọ́n kọ pé bóyá ó ṣẹlẹ̀ ní ilẹ̀ Greece ni tó wá di ìtàn tí a wá kọ tí a wá ṣe àdàkọ ẹ̀ àti àdàpè ẹ̀ tá a wá gbé wá tá a wá kọ ní Yorùbá náà mo fẹ́ jẹ́ ká lákìyèsí kinní kan bẹ́ẹ̀ bá lọ wo ẹ̀yà àwọn tá à ń pè ní Greek lénìí àwọn Greece ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà nínú ìwà ìṣe wọn àti ìṣèlú ìdálù wọn ẹ padà wá sílẹ̀ Yorùbá kẹ́ wá wò ẹ rí i pé ó pọ̀ níbẹ̀ o lè mí máa fi ń sọ fọ́pọ̀lọpọ̀ nígbàkúgbà pé sórí ohun tí wọ́n ń sọ fún wa pé bóyá ìtàn àròsọ tán ló ṣẹlẹ̀ ní Greece pé èmi ò gbà pé ìtàn àròsọ ni ó ṣeé ṣe ó ṣẹlẹ̀ lóòótọ́ nítorí pé àwọn àpẹẹrẹ àti àkàwé ẹ̀ ó wà nínú ìtàn yẹn the gods are not to blame ẹ rí i pé wọ́n ní ìgbà tí wọ́n bí ọmọ yẹn tí Queen Ojúọlá tó bí ọmọ tí wọ́n padà sọ ní Adérọ́pò yẹn wọ́n ní wọ́n wo àkọsẹ̀jayé ẹ̀ nínú àkọsẹ̀jayé ẹ̀ náà ti wá sọ fún wọn pé ọmọ yìí o tó bá dàgbà òun yóò pa bàbá ẹ̀ o ẹ máa gbọ́rọ̀ o tó bá pa bàbá ẹ̀ ìyẹn ọba òun yóò wá jọba bó bá wá jọba tán yóò wá fẹ́ ìyá ẹ̀ níyàwó yóò máa bá ìyá ẹ̀ ṣe ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹni tó bá ní làákàyè á sọ pé ọ̀rọ̀ tó ń sọ yóò bá làákàyè mu irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ tó mọ̀ pé ìyá òun ni bó ló ṣe fẹ́ ṣe tó mọ̀ pé bàbá òun ni bó ló ṣe fẹ́ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ òun ló tún jáde nínú ọ̀rọ̀ kan táwọn àgbàlagbà máa ń sọ pé bá a ti wáyé paárì làárí bẹ́ẹ̀ ni pẹ̀lú bá ṣe wo àkọsẹ̀jayé ẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ inú bàbá ẹ̀ tó jẹ́ ọba inú ẹ̀ bàjẹ́ pé ohun burúkú lélẹ̀ irú eléyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ inú ìyá ẹ̀ ò dùn ọwọ́ àgbà lérò wọ́n gbìmọ̀ pọ̀ pé ó dáa irú ọmọ tó ti sọ àkọsẹ̀jayé aburú fún yìí tí ó ṣe gbogbo ohun tó sọ yìí kò yẹ ká jẹ́ kí irú nǹkan báyìí ṣẹlẹ̀ o ṣẹ̀rí wọ́n ń sáré wọ́n fẹ́ pa kádàrá àtàyànmọ́ ọmọ yẹn wọ́n fẹ́ padà nítorí pé wọ́n nígbàgbọ́ pé ohun tí ò dáa ṣùgbọ́n ohun tí ò yé wọn ni pé nínú ìrìn àjò tán fẹ́ rìn yẹn àtàwọn ìgbésẹ̀ tán fẹ́ gbé òun náà fẹ́ fi ṣokùnfà láti ran ọmọ yẹn lọ́wọ́ kí ohun tí wọ́n sọ nípa ẹ̀ yẹn kó lè ṣẹ àwọn ọ̀rọ̀ ipá wọn fẹ́ ṣe àtúnṣe pé
ohun aburú tán sọ ẹ̀ kó má bàa ṣẹlẹ̀ ẹ jẹ́ káwọn wá nǹkan táwọn máa ṣe sí ṣùgbọ́n ìgbésẹ̀ tán gbé yẹn gangan òun ló wá ran ọmọ yẹn lọ́wọ́ torí tá a bá fi làákàyè gbé ọmọ tí ìyá àti bàbá ẹ̀ bá tọ́ dàgbà tó mọ̀ ìyá àti bàbá ẹ̀ á ṣòro fúnru ọmọ bẹ́ẹ̀ mi ò sọ àwọn ọmọ ayé ìsìn yìí o tẹ́ ẹ ti jẹ́ kán fi ẹ̀sìn yí lórí sẹ́yìn àwọn ẹ̀sìn irọ́ tán fi yí wọn lórí sẹ́yìn tán ti wá ya ọ̀dájú tó jẹ́ pé wọ́n lè pa bàbá wọn wọ́n lè pa ìyá wọn àwọn kọ́ lèmi ń sọ o mò ń sọ bí àwọn baba ńlá baba wa bọ́n ṣe ń tò nǹkan bọ̀ látàyè ìjọsí tó jẹ́ pé ọmọ mọ̀ yìí pé àti sórí ire òun gbogbo ẹ̀ ó wà látara ìyá àti bàbá òun àti pé àwọn nǹkan kan ò gbọdọ̀ ṣẹlẹ̀ látọ̀dọ̀ òun sí wọn ṣe ń pẹ́ kọ́ tán fi ń kọ́ wa bọ̀ látẹ̀yìn nìyẹn kan tó gbẹ́sìn wèrè àti gbogbo náà dandan tán gbé dání kan tó gbé gbogbo ẹ̀ dé kó tó di pé wọ́n fọ́jú gbogbo ẹ̀ pọ̀ tó ní kálukú wá ya nǹkan tó yà tó ní kálukú tó dà nǹkan tó dà so ẹ dúró sórí gbèdéke pé mò ń sọ̀rọ̀ ẹ̀kọ́ táwọn baba ńlá baba wa ti fi ń kọ́ wa bọ̀ látàyè ìjọ́un láyé ìgbà tán nígbàgbọ́ yí pé bọ́kùnrin ò bá fẹ́ obìnrin o gbọ́dọ̀ báyàwó ẹ̀ ńlé tó bá bá ńlé nǹkan burúkú ni wọ́n á dá padà sílé wọn ìgbẹ́ ẹgbà nǹkan yín ẹgbà jáde àpẹẹrẹ yín nígbà tí ìbálé obìnrin tó jẹ́ nǹkan àmúyangàn tí ìṣe títa wọn wèrè tòní o tó yẹ pé tán bá gbọ́ pé obìnrin kan ó ní ìbálé wọ́n tún máa fi ṣe yẹ̀yẹ́ ni wọ́n ní kán wo dìndìnrìn ẹ̀ torí ẹ̀ òpin ẹ̀ tí ò gbọ́n tí wọ́n ti fẹ̀sìn tí wọ́n ti fi brainwash everybody tí everybody ń forí burúkú sayọ̀ọ́yọ̀ nísìnyí. now àwọn ìgbà yẹn lèmi ń sọ o mo dẹ̀ ti sọ fún wa rí pé nígbà yẹn tó rà máa wò pé ṣé gbogbo wọn náà ni wọ́n wá lọlé ọkọ nígbàálé ni rárá òótọ́ ọnú pọ̀ nígbà yẹn ọkùnrin àti obìnrin tó bá ń bára wọn ṣe ọ̀pọ̀ wọn ẹ má jẹ́ ń bú pọ̀ jẹ́jẹ́ sọ pé 90% wọn bóńkóń bá ṣẹlẹ̀ tó bá yí wọn lọ́wọ́ tó di pé obìnrin yẹn ò ní ìbálé mọ́ ó ti mọ̀ pé òun lòún ṣe àṣemọ́ṣe yẹn ó dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ pé bóun ò bá fẹ́ mi sọ pé gbogbo wọn o òní mo ṣe ní ẹ má jẹ́ ń bú púpọ̀ 90% wọn orí òótọ́ yẹn náà dúró lé pé èmi ni mo ṣe àṣemọ́ṣe yìí mọ́ jẹ́ ń wá báyé ọmọbìnrin yìí jẹ́ kémi wá ní mò ń bá tèmi lọ toró mọ̀ pé ó máa lẹ́yìn tírú ọmọbìnrin yẹn tó bá wọ́n lépè èpè yóò mọ̀ bá lọ títí tí ó fi kú ni nítorí ó ba ayé ẹ̀ jẹ́ ni ohun tó ń jọ gbé kọ̀kọ̀ ṣe tó dẹ̀ mọ̀ pé ohun tó ní wọn ò gbọ́dọ̀ ṣe ni wọ́n á máa mọ̀ láàrin ara wọn wọ́n á máa dà bí ọgbọ́n pé ẹnikẹ́ni ò ní mọ̀ o òun náà lòun ó sì fẹ́ ọ a ti gbọ́ rí dáadáa wọ́n ti sọ fún wa dáadáa nínú ìtàn pé oríṣiríṣi irú ẹ̀ ṣẹlẹ̀ tó yẹ pé kò sí sẹ́ni tó mọ̀ wọ́n dà bí ọgbọ́n ẹ̀rí baálé tán máa ń sọ pé lálẹ́ ọjọ́ ìyàwó ọkọ wá jáde yóò wá mú aṣọ funfun tó ti ní bàlàbàlà ìpọ́n lára lélẹ̀ tó ń ṣàpẹẹrẹ pé ó báyàwó ẹ̀ ńlé wọ́n láwọn òbí ó tún wá mú kíni wọ́n tún wá tó nǹkan wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún wá gbé ẹ̀bùn míì yàtọ̀ sí nǹkan ìdáná tán ti san wọ́n á tún wá gbé ránṣẹ́ sí àwọn òbí irú ọmọ bẹ́ẹ̀ pé ọmọ gidi lẹ́tọ́ ṣùgbọ́n láàárín òun àtẹni tó fẹ́ ló wà ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti ṣe nǹkan tí ò yẹ kán ṣe kó tó dijọ́ tán máa fẹ́ra wọn ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé nínú àdéhùn ni ó bò mí láṣìírí tó rájọ ṣe kínní ni yóò wá bò láṣìírí àwọn tí ìpadà amúlérí wọn ṣe nínú ọkùnrin láyé ìgbà náà kò wọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tán dẹ̀ ṣe irú ẹ̀ ayé wọn ò nítumọ̀ kò ní láárí ayé ìgbà yẹn là ń sọ yìí ìdálù níṣèlú gbogbo nǹkan ló létò ṣùgbọ́n ṣe rí gbogbo ẹ tó bá ti mú nǹkan títí ẹ̀ báyìí tí ò jọ lójú tó ti ń tá dànù tó ń sọ pé rárá tó ń lé tẹni ẹlẹ́ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ju wọn máa ń rí òun lójú wa ń rí lọ́wọ́lọ́wọ́ yìí ó ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí kí wá padà sórí ìtàn tí mò ń sọ wọ́n dà bí ọgbọ́n wọ́n ní ó dáa ẹ jẹ́ káwọn mú ọmọ yìí káwọn ṣe bí nǹkan rúbọ
táwọn wá lọ gbé sínú igbó kẹranko burúkú kó ṣe kíni bóyá ẹranko burúkú máa pàjẹ toró ń ṣe wọ́n lára, wọn ò fẹ́ fọwọ́ ara wọn ò fẹ́ fi pa pẹ̀lú gbogbo tó gbọ́ yẹn, pẹ̀lú bínú wọn ṣe bàjẹ́, pẹ̀lú bọ́n ṣe fẹ́ dọ́gbọ́n yẹn, wọ́n sì rò pé àwa kọ́ la fọwọ́ ara wa la fi pa. ẹ jẹ́ kán kó gbogbo nǹkan sí lára bíi pé nǹkan ètùtù kan lọ gbé sínú igbó burúkú. Ó wá pé Bòńkà gẹ́gẹ́ bí ìkànnú àwọn akọ́dà ọba tó súnmọ́ ọba dáadáa tí wọ́n dẹ̀ finú tán tí wọ́n fọkàn tẹ̀. Ìgbóyà ìwọ Bòńkà gba ọmọ yìí o, gbé lọ́nu gbó kìjikìji níbi táwọn ẹranko burúkú wà, tó bá ti gbé e débẹ̀ kó gbé e síbẹ̀ kó kúrò kó mọ bọ̀ ń tiẹ̀. Bòńkà dénú gbó, òun ò fẹ́ pa, òun wò pé kò sì yẹ kọ́mọ yìí, kò yẹ kó kú o. Ó ṣàgbọ́mọ sínú gbó, ibi tó gbọ́mọ sí ó kú òun bẹ́ẹ̀ ó lọ ń tiẹ̀. Bàbá olóko àgbẹ̀ tóun ò ṣe aráàlú ibi tí wọ́n ti gbé Adérọ́pò wá sínú igbó, òun wá sóko títí tiẹ̀, ó fẹ́ wá ṣiṣẹ́ nínú oko. Ìgbà tó dóko, ó gbúrò ẹkún ọmọ nínú igbó lẹ́gbẹ̀ẹ́ oko, ó lọ síbẹ̀ ó rọ́mọ, ó ò dẹ̀ lọ́mọ, ó wá gbé ọmọ yẹn lọlé. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti ka ìtàn yẹn, inú mi á dùn kẹ́ẹ̀ka. In fact, wọ́n ti ṣe sí sinimá, wọ́n ti ṣe àwòrán àgbéléwò ẹ̀. It is called The Gods Are Not to Blame, and mo nígbàgbọ́ pé ẹ lè rí lórí YouTube. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kò lè dùn bíi pé kẹ́ ẹ lọ ka ìwé yẹn gangan, ṣé mọ̀ pé ohun tán bá ṣe sí sinimá àfikún máa wà ńbẹ̀ kó lè gùn, àyọkúrò dẹ̀ lè wà ńbẹ̀, àwọn tí ò ṣeé ṣe tí wọ́n lè ṣe lórí amóhùnmáwòrán. Ṣùgbọ́n wọ́n tó bá kàwé yẹn dáadáa, to understand the literature, that is the beauty of it. That is the beauty of it. Reading it itself is the beauty of it. Now, òun wá gbé ọmọ pé tọ̀, Ọlọ́run ti bá òun ṣe ń tóun nìyẹn o. Òun ti rí ọmọ, Ọlọ́run ti bóyá òun tiẹ̀ ti lọ bọ Ògún, ó ti ṣe gbogbo kan tí ó ṣe tó nígbàgbọ́ nú ẹ̀ pé òun ó ṣáà lọ ọmọ láyé. Ó ti nígbàgbọ́ pàdúrà òun ti gbà, gbogbo ohun tó nígbàgbọ́ nú ẹ̀ tó rò pé òun ti bọ̀ yẹn, ó nígbàgbọ́ pé ó ti ṣe nǹkan tóun fẹ́ fóun, ó bá gbọ́mọ, ó bá ń tọ́jú ọmọ. Ká má fa ọ̀rọ̀ gùn nítorí ìtàn yẹn gangan mo kàn fẹ́ fi ṣàpẹẹrẹ nú ọ̀rọ̀ tí mò ń sọ ni. Ọmọ yìí ń dàgbà sọ́dọ̀ bàbá yìí. Bàbá yìí ò sọ fún pé òun rí ẹni o, pé nǹkan lòun bí. Ọmọ yìí ti wá nígbàgbọ́ pé bàbá yìí ni bàbá òun. Wọ́n wá ní ọmọ yìí, a máa wá kiri ẹ̀ lórí kí bàbá tó tọ́ dàgbà ló mọ̀ gẹ́gẹ́ bí bàbá kò mọ òbí mi, tó jẹ́ pé oríkì yẹn dùn mọ́, ó ka lára débi pé tó bá ń kiri ẹ̀ á tún máa bígbà tí ẹ̀mọ̀ mi náà ti bá ń sọ pé gbà mí ti bá fẹ́ ṣètò pé ó máa ń wù mí kí kọ́kọ́ gbọ́ oríkì kórí mi kọ́kọ́ wú kára mi dìde. Wọ́n lá máa ṣe bí ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọmọ tó yẹ pé ọdẹ ni bàbá ẹ̀, àgbẹ̀ ọdẹ tó náà tó ní àwọn agbára kọ̀ọ̀kan, a máa gùn tán ní agbára, a máa gùn tó bá ti ń kiri ẹ̀. Èmi kinní kan Ọdẹ́wálé, the son of Ọdẹ́rọ́pò kinní kan, a máa kiri ẹ̀ délédélé láì mọ̀ pé bàbá yẹn kọ́ ni bàbá òun. Now, ó dẹ̀ wá tún jẹ́yàn kan tó jẹ́ pé ó ní inú fùfù, inú máa ń bí gan, ó máa ń tètè bínú. Láì bópo lọlé olóró, ó dijọ́ kan lẹ́yìn tí bàbá rẹ̀ tó ti gbẹ̀yìndà, òun wá lọ sínú oko, ó fẹ́ lọ ṣiṣẹ́. Àmọ́ bàbá rẹ̀ gangan tó jẹ́ ọba tó bí, tó ní kán lọ sọ́nù, àwọn ti nígbàgbọ́ pé wọ́n ti sọ ọmọ burúkú nù, ọmọ burúkú ti kú sínú igbó, ẹranko burúkú ti pàjẹ́, so wọ́n nígbàgbọ́ pé ọmọ yẹn wà láyé mọ́. Bàbá yẹn wá ń rìnrìn àjò lọ pẹ̀lú àwọn olóyè ẹ̀, wọ́n ń lọ sílùú míì. Láyé ìgbà tá à ń sọ ẹsẹ̀ ni wọ́n ò fi rìn,
ìgbà tó wá ń lọ tirẹ̀ wọ́n lọ́nà ebi ń pa wọ́n wá dénú oko kan àwọn apá àti bàbá fún bàbá pé kí bàbá jókòó ẹ jẹ́ ká wúsu níbi iṣẹ́ wọn pé ọba máa ń fẹ́ láni wípé ẹjẹ́ awúsu ń bí ká sun iṣu ká jẹun ká máa tẹ̀síwájú lórí ìrìn àjò wa. Ó wá jẹ́ pé inú oko ọmọ ọjọ́ kìíní àná tí ò mọ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọba yẹn inú bẹ̀ ni wọ́n ti lọ wú iṣu tí wọ́n ti ń sun iṣu jẹ. Ìgbà tó ń wá dé tó bá wọn ṣe hàn pé mo sọ fún yín pé onínú fùfù inú máa ń bí gan. Inú wá bí ó wá ń bi wọ́n pé kí ni wọ́n ṣe ń bí tá ń bàbá wọn tó fi lè wọnú oko wá tó wá ń mú iṣu tí wọ́n àwọn yẹn wá wò pé ṣé o rí pé ọba lẹ́ni tó ń bá sọ̀rọ̀ ni àbí irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu ọba lélẹ̀ tó ń bá sọ̀rọ̀ yìí àmọ́ òun wò pé kí ló kàn pẹ̀lú ọba ṣẹmọ̀ kí kúkú sọba ìlú ẹ̀ wípé kí ló kàn pẹ̀lú ọba inú oko tòun lélẹ̀ òun lòún dẹ̀ ni gbogbo tó wà ń bì lẹ́tọ̀ọ́ àti máa wu ibi tán ti ń tàùn síra wọn tọba náà ti ń sọ fún pé ṣóòrò òun dúró ni ṣóòrí pọ́ba aláyé lòun ni ibi tán ti ń sọ gbogbo yẹn. Bẹ́ẹ̀ ni ọmọdé yẹn ń kira ẹ̀ mọ́ bàbá ọdẹ bàbá àgbẹ̀ tó tọ́ dàgbà pé èmi lágbájá ọmọ kìnìkan inú dẹ̀ ń bi inú ẹ̀ ń ru bó ṣe di pé ó fọwọ́ ba ọba bọ́ba ṣe ṣubú bọ́ba ṣe kú nìyẹn. Ṣé mọ̀ pé bàbá ẹ̀ ni ọba tó fọwọ́ ta láyà tó kú yẹn. Àsọtẹ́lẹ̀ ẹjọ́ kìíní àná àkọsẹ̀jayé ẹ̀ tí wọ́n wò tí wọ́n sọ ó ti wá sí ìmúṣẹ. Ṣé rí bó ṣe wá sí ìmúṣẹ lórí ìrìn àjò yẹn. Ṣé rí bí ọmọ bó ṣe ń kiri ẹ̀ olóríkì lórí àìmọ̀dí. Ohun tí mò ń sọ kò í sọ̀rọ̀ pé bóyá wọ́n ń ro àròsọ àbọ̀ ń parọ́. Go and read it. The gods are not to blame. So don't come out here and say wọ́n wá sọ ìtàn tí go and read it. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ̀tàn yẹn lénìí. Bóyá kan tiẹ̀ tó bí àwa gan-an ti kọ́ tó ti wà. So go and read it. Lẹ́nu kan ó pa bàbá ẹ̀ láìmọ̀. Ìgbà tó pa bàbá ẹ̀ tán ó sá lọ. Àwọn ìjòyè tó kù wọ́n gbókù ọba wọ́n mú ròyìn lọ lé pé tọ̀ ìgbà táwọn ń lọ o lójú ọ̀nà wọ́n ń lo àwọn orúkọ ìlú yẹn ìgbà tá a débi báyìí o báyìí ṣẹlẹ̀ o àmọ́ ṣe lọkùnrin kan sáà dédé lólóhùn ló ń loko o báyìí o ọkùnrin náà tiẹ̀ níbínú púpọ̀ ibi tó ti ń bínú tó ti ń ṣe o báyìí ló ṣẹlẹ̀ o kábíyèsí ti kú o ó wá di pé ìlú yẹn ò ní ọba. Ìgbà tí ìlú ò lọ́ba mọ́ ó dáa bó o láṣẹ wọ́n dífá Ifá ní àjèjì ni ó jọba àjèjì tí ó sì jọba wípé wọn ò rí tán bá sì rí wọn ó mọ̀. Ṣé mọ̀ pé ọmọ tí ò mọ̀ pé bàbá òun ni òun lòun pàdé nínú oko tóun pa òun sì ń bá bó ṣe ń sá kiri ó ń bá kiri ṣùgbọ́n kọ́kọ́ lọ ná ó lọ bá ẹnìkan tó súnmọ́ bàbá ẹ̀ ó lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé ó lọ sọ fẹ́ nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ ó wá sọ fẹ́ nìyẹn pé ó tó bí òun nínú tó fi di pé òun jà ní pé ẹni tí òun ṣèèsì fọwọ́ kàn tó kú yẹn ìyẹn ọba yẹn pé ó bú òun pé tá ń bá bá rẹ̀ ńlẹ̀ ìwọ ọmọ ìran kíran yìí òun wá fẹ́ fi yé pé òun ọmọ lágbájá ti ìjẹ̀kùn yé mọ́já lòun fẹ́ fi yé ìyẹn wá wò pé eléyìí ò sì mọ̀ pé ohun tó ń sọ ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lórí o pé bàbá yẹn kọ́ ló bí òun o ibi tí yẹn ti sọ fún nìyẹn pé torí bàbá rẹ̀ tán bú òun ló jẹ́ kó o ṣe adúrú ohun tó ṣe yìí bàbá yìí kọ́ ló bí ọ wọ́n kàn rí ọ nínú igbó báyìí ló ṣẹlẹ̀ bàbá yìí kàn rí ọ nínú igbó lẹ́gbẹ̀ẹ́ oko ni àtìgbà yẹn ló ti gbé ẹ tó ti ń tọ́jú ẹ bó ṣe mọ̀ nìyẹn pé bàbá yẹn kọ́ ló bí òun ó wá ka lára ó wá dùn pé látijọ́ yìí òun ò mọ̀ ìyẹn ló mú wá sá nílùú yẹn pé ó dáa òun ó sì wá mọ́ wá
bóyá òun ò rí ibi tán ti bí wọn òun máa wà lọ. Ibi tó ti ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ tí ẹ kiri ló ti rìn ló ti kó sí ọwọ́ àwọn tí wọ́n ń wá àjèjì tí ó jọba tí ó mọ̀ pé ìlú òun gangan lòun ṣẹ̀ṣẹ̀ wá dé yẹn. Wọ́n wá mú wípé ẹntífà wílé lélẹ́yìí wọ́n wá fi jọba. Tó bá dẹ̀ jọba ó máa jogún gbogbo àwọn olórí ayaba tó wà láàfin wọ́n ti di tiẹ̀ nìyẹn. Ṣé òun ò kúkú mọ ìtàn pé ibi tóun ti wá nì kò dẹ̀ mọ nǹkan kan pé ẹni tá ń pè ní olórí Ojúọlá pé wípé Ojúọlá wípé ìyá òun ni. Bó ṣe di pé ó ń wọlé tọ̀ ìyá ẹ̀ ó ń bá ìyá ẹ̀ ṣe story o. Tó bá dẹ̀ jẹ́ story, it's a literary work. This book was written a long time ago, so kò ní ṣe pẹ̀lú bóyá nǹkan kan tó ń ṣẹlẹ̀ wọ́n wá fọ́ọ̀mù story. No, go and read it. I've told you the title. The gods are not to blame. Go and look for it and read it. The beauty of it will be in you reading the book itself. All the stories they have out there on YouTube does not even portray that book. It's not the best, it's not the best portrayal of the whole story, because not all the beauty of that story was captured in the videos you will see on YouTube. So I will advise, it is better, buy the book, read it. If you cannot buy it, if you can loan it from somebody, or if you can find it online, download the PDF. Take your time. Don't be in a rush. Read it and understand it. Ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀, ẹ̀kọ́ ó pọ̀ ńbẹ̀ fún wa. Even the mere title, the gods are not to blame. Can we blame the gods? Can we? Another story tó fara pẹ́ ní títí Macbeth. Ẹ rí pé mo máa ń lọ bí ìtàn Macbeth yẹn náà dáadáa. Èmi máa ń nǹkan tó bá kọ́ èmi lẹ́kọ̀ọ́ tí mo dẹ̀ rí pé sometimes it is applicable, a lè apply ẹ̀ sínú daily living wa. Mo máa ń follow ẹ̀ gan, mo máa ń mú dání gan. Mi ò dẹ̀ kí n fẹ́ gbàgbé. Because ẹ bá lọ wo story Macbeth náà, bó tẹ̀ jẹ́ pé títí ẹ̀ ò lọ báyìí bọ̀ ó fẹ́ fara pẹ́. Gbogbo ohun tó wà nù pé kán sọ pé wọ́n ríran fún yàn àbí wọ́n wo nǹkan fún yàn. Bóyá tó rán ti wá náà ríran kinní kan fún ẹ̀, nǹkan yẹn wá jẹ́ nǹkan tó dáa tó máa gbé ẹ dé ipò agbára. Ó ti wá gbé yẹn sórí. Ó wá rántí pé èèyàn máa ń ṣiṣẹ́, èèyàn dẹ̀ máa ń lọ. Ó rántí pé èèyàn gbọ́dọ̀ lóòótọ́ pé jẹ́ ń dúró sórí òótọ́. Lóòótọ́ wọ́n ti ní máa jọba, ṣùgbọ́n mi ò mọ bí mo ṣe fẹ́ jẹ́. Ìyẹn ò ní pé kó wá lọ máa wá ọ̀nà kọ́lọ́fín, ọ̀nà àlùmọ̀kọ́rọ́ì, wípé gbogbo ọgbọ́n tí n bá lè dá tó náà ti sọ fún mi pé màá jẹ́, gbogbo ọgbọ́n tí n bá ti wá lè dá ẹjẹ́ ń dá sí kí n lè jẹ́. Àwọn tó sọ nǹkan fún ẹ pé ó máa di nǹkan báyìí báyìí bí nǹkan báyìí báyìí máa ṣẹlẹ̀, wọ́n jẹ̀bi now. The gods are not to blame. They only told you what they saw in your future. Ṣé nǹkan yẹn ṣó wá ṣe é yí padà? Ó ṣe é yí padà. Àìmọye irú ẹ̀ tó máa ń yí padà. Àìmọye èèyàn tí mo ti bá pàdé. Ẹ má bínú pé mò ń yàbàrà. Eléyìí ò ń ṣe ọ̀rọ̀ tá a máa sọ tán lẹ́ẹ̀kan náà. In fact, mo fẹ́ round up yìí. Kì í ṣe ọ̀rọ̀ tá a máa sọ lẹ́ẹ̀kan náà tá a máa sọ tán. Because it is high time. A máa dára wa padà sílé. Kò dẹ̀ sẹ́ni tó máa force anybody. Everybody ló máa get to that point where you will understand who you are, where we are coming from. What is our main problem? Ìjọ tá bá ti identify yẹ, ọ̀rọ̀ wa máa gbọ́ ó máa gbà. A lot of our issues ó máa wà resolved. A lot of questions tá ń béèrè, a lot of challenges tá ń throw, a lot of àbùkù tá fi ń kan àwọn baba ńlá baba wa, àwọn ará ayé jọ́n tá ní wọ́n mọ̀ ṣe. We will now understand pé wọ́n mọ̀ ṣe, àwa la mọ̀ ṣe. We will now understand. Ẹ wo bí ìwọ tí ó jókòó tó mọ ní kò ní ṣe kinní kan fún àjẹ́, ẹ lọ kàjẹ́ yẹn wá kó wá ṣe kinní kan, ẹ̀rín ẹ̀ ń pa mí. Elédùmarè ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ. Bí ò bá sájẹ́,
wọn ò ní máa sọ̀rọ̀ ń pa wọn nínú àwọn ìwé tẹ́ gbé dání àwọn story book tó pọ̀ tán kó wá. Wọn ò ní máa sọ̀rọ̀ ń pa wọn ńbẹ̀, wọn ò ní máa refer sí wọn. Bí ò bá ṣàjẹ́, ẹni tó kọ Macbeth ò ní kọ síbẹ̀ wípé àwọn àjẹ́ ni wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún Macbeth nígbà tó ń tọ́jú ogun bọ̀ pé ó di ọba. Bí ò bá sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, àwọn èèyàn káàkiri àgbáyé tí wọ́n mọra wọn rí, tí wọ́n ríra wọn rí, wọn ò ní máa kọ nǹkan nípa ẹ̀, wọn ò ní máa sọ̀rọ̀ nípa ẹ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó possible àbó exist. Mi ò dé kí n tó dé ìlú tí mò ń gbé yìí, mi ò dé Mexico rí, bóyá mo máa ń kànú ìwé, bóyá mo máa ń fetí gbọ́ ni. Mi ò mà sá wọn, mi ò mọ̀ ṣe wọn, mi ò mọ̀ bọ́n ṣe ń ṣe ń bẹ̀. Ṣùgbọ́n lẹ́nu tí mo débi tí mò ń gbé yìí, mo ti pàdé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wá láti bẹ̀. Nínú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn, nínú àlàyé, nínú àṣà àti ṣe wọn, mo rí pé wọn ò fi púpọ̀ yàtọ̀ sáwa tá a wá láti Áfíríkà. Yàtọ̀ sí àwọ̀ ara wọn tó yàtọ̀ sí tiwa díẹ̀. Mo rí pé ìwà wọn, ìṣe wọn, kódà àṣà wọn ò fi púpọ̀ yàtọ̀. Mo ti bọ́ pọ̀lọpọ̀ wọn rìn rí tó yẹ pé a fẹ́ lọ gbá bọ́ọ̀lù, mo lọ gbé e nílé. Ó sì jáde, ó sì ń bọ̀, ó sì fẹsẹ̀ kọ. Ó sì sọ fún mi, ó ní òun ò lọ mọ́, ó ní kí n mọ́ lọ. Ó ní rìn èní ò ní da. Mo ní kí ló dé? Ṣé bá ara máa ń sọ bẹ́ẹ̀? Ṣé bá nígbàgbọ́ pé àwọn bàbá wa ló máa ń sọ rú ẹ̀, right? Ọjọ́ tí mò ń sọ yìí tí ò tẹ̀lé mi, a lọ agbá bọ́ọ̀lù tán, à ń jáde nínú páàkì yẹn níbi tá a ti gbá bọ́ọ̀. Àwọn ọlọ́pàá ti dúró sọ́nà, wọ́n ti má wọn tí ò níwèé. Ẹni tí mò ń sọ yìí, èmi ò mọ̀ tẹ́lẹ̀ pé kò níwèé. Ọ̀rọ̀ yẹn ló sọ mí di ẹni tó padà wá sọ fún pé ṣé mi mọ̀ pé òun ò níwèé ni. Wípé ọkàn ó nígbàgbọ́ nínú ẹ̀, ọkàn ẹ̀ ò tán jẹ. Ó dẹ̀ follow up, ó dẹ̀ pay ẹ̀ because bóyá ká ló lọ́njọ́ yẹn, bóyá wọ́n á mú. Bóyá ó máa wà nú àwọn tán mú ńjọ́ yẹn tí wọ́n á ní wọn níwèé. Ó ṣeé ṣe kán fi ilẹ̀ o, ṣùgbọ́n yóò ná lówó. Ohun tí mò ń sọ yé wa. Ẹ jọ̀ọ́, ṣé èmi ni mo lọ kọ́ wọn pé wọ́n ní téèyàn bá fẹsẹ̀ kinní kan kọ, a jẹ́ pé ibi tó ń lọ yẹn ò ní dá kó padà? Ṣé èmi ni mo sọ bẹ́ẹ̀ fún? Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ fún. Èmi àti ò sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ rí. Ìgbà tèmi àti ẹ̀ wá padà jọ ń sọ̀rọ̀ ló wá sọ oríṣiríṣi fún mi gan pé lọ́dọ̀ tàwọn gan, tí mo dẹ̀ ti gbọ́ rí lọ́dọ̀ wa náà pé tí òun ó ní bóyá ṣàlàyé kíní ẹ̀mí ìrántí dára. Ó ní tóun bá ń lọ, tóun bá rí aláǹgbá, ó ṣàlàyé ọ̀rọ̀ yẹn. Ó ní bó ṣe ní táláǹgbá yẹn, bóyá ó ní tó bá rìn kọjá lórí nǹkan kan ni. Ó ní tóun bá rí, ó ló ń ṣàpẹẹrẹ nǹkan tí ò dá fóun ni. Ó lóun máa padà, ó lóun ò ní lọ mọ́. Ẹ jọ̀ọ́, táwọn bàbá wa náà ló lọ sọ yẹn fún wọn pé kán máa ṣe bẹ́ẹ̀? Àbáwọn bàbá wa ló lọ Gíríìsì, ilẹ̀ Gíríìkì, tí wọ́n lọ sọ gbogbo nǹkan tí wọ́n kọ sínú ìtàn wọn yẹn tán lọ sọ fún wọn, àbí tán ní kán máa sọ bẹ́ẹ̀ àbí kán máa ṣe bẹ́ẹ̀? Ó lápẹẹrẹ pé nǹkan kan ló ṣokùnfà gbogbo ohun tá à ń sọ yìí. A tẹ̀síwájú lórí ìtàn tá à ń sọ lọ yẹn. A dẹ̀ tẹ̀síwájú nípa àwọn other stuff àti àwọn other people téèyàn ti ń pàdé. Ṣé rí ọ̀rọ̀ táwọn bàbá wa sọ tán ní ibi ọmọdé tí ò bá dé oko bàbá ẹlòmíì rí ni ó sọ pé oko tí bàbá tòun dá nìkan ló fẹ̀ jù àbí ló tóbi jù lágbàáyé. Ọ̀pọ̀lọpọ̀ wa tó rí bá wa ṣe, tẹ́lẹ̀dùmarè bá wa ṣe, tó ní ká jáde síta, ká rìn wọn bá ìrìn díẹ̀ tá lè rìn, ká rí wọn bá nǹkan tá lè rí. Ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó yé wa. Kí ló dé tó jẹ́ pé àwa ní Áfíríkà, àwa la ní nǹkan àlùmọ́nì àti nǹkan ọrọ̀ ajé jù, tó dẹ̀ já wa nìyà ń jẹ. Àwọn tó wá ń wá tán wá ń gba nǹkan yẹn lọ́wọ́ wa láti lò, àwọn wá ń gbé nínú ọlá, àwọn wá ń fẹlá. Wọ́n gbé àwọn ẹ̀sìn àti ìwé wá fún wa, wọ́n ní ká máa kà, ká bìlífù nínú ẹ̀, ká máa kọ́ lákọ̀ọ́ sórí. Ṣùgbọ́n ẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn, ẹni kan wá sọ nǹkan tán ní ká máa ṣe ìyẹn kan wá ṣe, wọ́n ò lè ṣe. They don't. Ṣé tán bá ń tàn wá ṣó yẹ ká máa tanra wa ṣá?
láyé ìjọ́un ọmọ máa mọ oríkì ilé ìyá ẹ̀, ó máa mọ ti ilé bàbá ẹ̀, ó máa mọ tàwọn ìlú ibi tó ti wá. Mo ti gbọ́ rí inú ìtàn. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbé tí wọ́n ti tà sóko ẹrú tí wọ́n ń kó lọ tó jẹ́ pé nínú orin tí wọ́n ń kọ àbí ewì tí wọ́n ń kí tó ń kira wọn lèèyàn kan ti gbọ́ pé apá bí báyìí lélẹ̀ ó ti wá o, ara àwọn ọmọ wa ni o. Ó sì bọ́ síbi tán ti ń ta ẹrú, ó sì rà kúrò láàrin wọn. Ẹ wá ń sọ pé gbogbo kinní yẹn ò ní ìtumọ̀, kò ní mínì. Ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tó kọlà wọ́n máa sọ fún ara pé ìlà tó wà lójú lágbájá irú ìlà tó wà lẹ́kẹ̀ẹ́ bàbá mi ni. Ó ní láti ṣe pé báyìí ẹni gbogbo ẹ̀ ò ní ìtumọ̀. Ẹjẹ́ àti ẹgbàá pé gbogbo àti gbà pé òkè kán mọ́ kọlà fún yàn mọ́, ìlà ò dáa mọ́, àti gbà bẹ́ẹ̀. Bọ̀ ẹ dákun ẹ sọ fún mi, kí ló rọ́ǹgì pẹ̀lú oríkì? Kí ló rọ́ǹgì pẹ̀lú kó o mọ oríkì? Àwọn kankan wà kò sẹ́ni tó máa kọ́ wa. Àwọn bàbá wa ò nítàn, wọ́n ń kọ́ nǹkan kalẹ̀ ẹ̀yin Yorùbá, ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire, ẹ mọ̀ tanra yín bẹ̀. Àwọn bàbá yín tí ò lákọsílẹ̀, ohun táwọn bàbá wa ní ó ju àkọsílẹ̀ lọ. Ìgbà táwọn kan gbé àkọsílẹ̀ arúmọjẹ, awúrúju tí wọ́n ń kà fún wa ní ìsìn tán fẹ́ fi pàtàkì tàn kán lè jogún kógún. Ṣé àwọn bàbá wa, àwọn èèyàn tí ìlànà báwọn bàbá wa ṣe rí pé ìtàn ò ní sọnù, orírun wa ò ní parun, bá a ṣe jẹ́ àti bá a ṣe rìnrìn wa pé kò ní parẹ́, ṣé wọ́n mọ wú jáde fún wa báyìí? Ṣé wọ́n mọ gbé jáde fún wa? Ṣóòótọ́ ò máa fojú hàn? Ṣé kò máa jọra wọn? Wọ́n ti ní gbogbo ẹni tó bá ti gbọ́n láyé tó sọ pé kò sẹ́ni tó tún gbọ́n tóun mọ́. Wọ́n lóun ní bàbá ọgọ̀, òun ní bàbá ọ̀bọ. Òun ní bàbá ọ̀bọ. Mo ti sọ tipẹ́tipẹ́, when it comes to àwa ọmọ Otu Aji Ire o, ìrìn àjò wa, ọ̀pọ̀lọpọ̀ ìtàn wa ó wà nínú odù Ifá. Mo máa ń sọ dáadáa, eléyìí ṣe pé wọ́n sọ fún èèyàn. Mo máa ń sọ dáadáa. Ẹni tó bá dẹ̀ lóhùn lòun sọ fún mi kó jáde kó wá sọ pé èmi ni mo sọ fún. Ó wà ní odù Ifá. Ó wà ní oríkì wa tí wọ́n fi ń kì wá. Ìwọ tó bá ṣáà ti mọ oríkì ojúlówó gangan tó jẹ́ titi yín, tó sì ti mọ̀ pé bẹ́ẹ̀ láti bí ọkùn, wọn gbà ọ́ tó ń bẹ̀ o. Gbàgbé bó ṣe jẹ́, má jẹ́ kẹ́nikẹ́ni pòkọ ìbànújẹ́ fún ẹ, má jẹ́ pàtàkìtàn fún ẹ. Nínú oríkì orílẹ̀, nínú oríkì ìdílé ti bàbá ti yá, nínú oríkì ìlú, ó mọ gbogbo ibi tó rúwédé tó ta gbòǹgbòdé àtàwọn ọ̀ràn yín gan tó mọ̀. Nígbà kan tí n bá jókòó tí n bá ní mo tàn mọ́ Iléṣà, mo tàn mọ́ Èkìtì, mo tàn mọ́ Ifẹ̀, mo tàn mọ́ gbá, mo tàn máa wò, àwọn èèyàn ẹlòmíì lè máa wò mí pé sórí eléyìí pé kò tiẹ̀ mọ ibi tó ti wá. Mo mọ ibi tí mo ti wá mọ̀nà. Gbogbo ibi táwọn ọ̀ràn mi ti wá ni mò ń sọ fún ẹ̀yin ẹ̀. Ìrìn àjò ni. Àti di ìyá àti di bàbá, ìrìn àjò ni. Ó ní bí ìrìn àjò yẹn ṣe rí ni. Àmọ́ tó jẹ́ ìmọ̀ ni pé nínú oríkì tí mo ti ń gbọ́ tí mo dẹ̀ ti ń confirm tán ní sọ pé oríkì yín nìyẹn o. Oríkì ilé ìyá ẹ̀ nìyẹn o. Oríkì ilé bàbá ẹ̀ ni. Oríkì ìlú yín ni. Inú ẹ̀ ni mo ti ń mú gbogbo ẹ̀ ló jẹ́ ó yé mi pé inú mi wá dùn lẹ́nu jọ́ mẹ́ta pé mo gbọ́ lẹ́nu àwọn bàbá wa kan tó, àwọn náà wá confirm ẹ̀. Mi mọ bàbá yẹn rí tẹ́lẹ̀, mi bá wọn sọ̀rọ̀ rí. But when I now heard it, mo ní sórí ìgbà míì, ìwọ gangan o lè má mọ ohun tó ní àbò ohun tó gbé dání. O lè má mọ ohun tí Elédùmarè tó ti fi jíǹkí ẹ, ṣùgbọ́n tó bá ní farabalẹ̀, torí ẹ bá pé, tó bá lo ọpọlọ, yóò padà yí ọ. Torí kò sírú ẹ̀bùn, kò sí nǹkan kan tó wù ká fún ẹ tá ní kọ́ ẹ bó ṣe lò. Ṣùgbọ́n ṣe ká kọ́kọ́ dán ẹ wò ná pé ẹ̀bùn tá gbé lé ẹ lọ́wọ́ ẹ, ohun tó wà lọ́wọ́ ẹ yìí, ṣó mọ iye ẹ̀, ṣó mọ àǹfààní ẹ̀.
ṣó lò dáadáa bó ti tó àti bó ṣe yẹ. Ohun tó ń pa ọ̀pọ̀lọpọ̀ kú nígbà míì nìyẹn. Ẹ má bínú sí mi, kò ní jù báyìí lọ lára. Mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, mi tí kúrò lórí ẹ̀. Mo dẹ̀ máa padà lọ lóòdù eléyìí sórí YouTube, ó máa jẹ́ part 1. I will continue on this because ọ̀rọ̀ tó gbòòrò tó tóbi ni, tó gùn gan. So kì í sọ̀rọ̀ téèyàn kan máa sọ lérèfé téèyàn máa kú òun bẹ́ẹ̀. Mo ń padà bọ̀ lórí ẹ̀. Mo kí gbogbo wa, a kú ojúmọ́. Ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ àìkú, ojúmọ́ àlàáfíà, ojúmọ́ rírí ṣe, ojúmọ́ rírí jẹ, lójúmọ́ òní ó jẹ́ fún gbogbo wa láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.